Hallelujah. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Gbogbo ọkàn tó ń wò wá láàárọ̀ yìí káàkiri àgbáyé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún wa láti wà nínú ọlá ibi bí ẹ̀dàpẹ́ ojújú. Mo wà pẹ̀lú Tìmílẹ́yìn báyìí láàárọ̀ yìí. Mo kàn fẹ́ gbàdúrà fún gbogbo ọmọ Ọlọ́run. Mo dẹ̀ fẹ́ tún ṣàlàyé gbogbo àwọn ìgbésẹ̀ tí a ti gbé. Mo ń wábi tí lightning á ti wà òkè. Hallelujah. Mo ń wábi tí lightning á ti wà òkè so that ẹ lè rí ojú ẹ̀ dáadáa. Now, báyìí mo fẹ́ gbàdúrà fún gbogbo àwọn ọkàn tí Ọlọ́run ń lò láti ṣe ìrànlọ́wọ́. Ṣé rí pé aṣọ tí a fún lánàá yẹn, ṣé rí pé aṣọ yẹn ló wà lọ́rùn ẹ̀. Mo fẹ́ gbé kámẹ́rà yẹn sí so that aṣọ yìí káyì tó wà lókè yẹn ká sókè jẹ́ kí n wò. Ara kàn ká mo fẹ́ wò. Ẹ rí pé méjì ló wọ́pọ̀. Kí ló tó fi wọ aṣọ méjì pọ̀? Kò fẹ́ kí yẹn dọ̀tí ṣe ti rí pé ẹ rí pé ó máa jẹ́ nìkan tó máa neat. Ó máa jẹ́ nìkan tó máa neat. But ṣé òru wa máa mú ẹ báyẹn? Òru ò tí mú ẹ. Ṣé bó ṣe wọ̀ sùn rèé? Ibo ló sùn sí? Sọ̀rọ̀ sókè. Níbo ṣe níbi igbó yẹn? Lórúkọ Jésù, àánú máa dìde fún ayé ẹ. Gbogbo ọkàn tó ń wò wá ní ìṣẹ́jú yìí. Arákùnrin yẹn rèé, ẹ rí pé ẹ rí bó ṣe rí báyìí. Ẹ rí pé ó yàtọ̀ sí ti àná. Aṣọ kan tó ṣẹ̀ṣì ní létí yé. A dẹ̀ fẹ́ kó tún ní ju báyìí lọ. Ní àná, a ti lọ bá àwọn kan sọ̀rọ̀ nípa ilé ibi tó máa gbé. Ó sọ nǹkan kan lánàá, mo bèèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló tó fi ń mu gbó. Tó ti yẹ, mo fẹ́ kó ṣàlàyé. Mo fẹ́ wá ibi tí lightning yẹn á ti dá. Igbó, kí ló tó fi ń mu sìgá àti gbó? Ó mu gbó? Irọ́ ni o. Àwọn tó rí ẹ, wọ́n sọ fún mi pé igbó ẹ pé ó máa ń gùn báyìí. Ọ̀tọ̀ ni àwọn tó máa ń fagbó mi ò kí ń máa bá wọn yẹ sìgá nìkan ni mo máa ń fà torí pé mo sì wà ní ibi tí mo sì ń gbé tí mo sì ń sùn lórí òkè. Ìta ni mo sì ń sùn. Nǹkan tí mo fẹ́ jẹ́ kí ó sọ gan nìyẹn. Ẹ rí i pé nǹkan kan mo fẹ́ fàyọ̀ ń bẹ̀. Ẹ wo arákùnrin báyìí. Ẹ wo bí Ọlọ́run ṣe lo àwọn ènìyàn láti tún ayé ẹ̀ ṣe. Ó ti yé yín. Ẹ rí i pé ó lo statement mo fẹ́ kí gbogbo èèyàn gbọ́. Òun náà ni pé ṣẹ́dí wọ́n ní àtẹni tọ́pọlọ pé àti tọ́pọlọ pé ó máa ń ní ìdí. Tí ò bá ní ìdí, ìṣẹ̀lẹ̀ kan ò kì í ṣẹlẹ̀. Ó ti yé. Ẹ rí i pé ohun tó ń sọ yẹn, ìdí tó fi ń ṣe ó lè má yé ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n fún òun ó yé. Bó tilẹ̀ jẹ́ wípé bó ṣe yé yẹn ó lè má dára tó. Ó ti yé. Ṣùgbọ́n gbogbo ọmọ Ọlọ́run ẹ rí i pé àwọn kinní ìfún ẹran gbogbo ẹ̀ tí mo ní kò dà lánàá yẹn. Ẹ gbọ́ fọ́ kámẹ́rà jẹ́ kí ló ní pé o ṣe? Mo ti sún níná ní ìrọ̀lẹ́ àná. Ó wá ṣe kí ni? Mo jẹ́. O jẹ́? Bẹ́ẹ̀ sà. Ibo ló ti sún níná? Ibi orí òkè mi. Orí òkè? Ìfún? Ṣé ẹ ti rí pé ohun tá à ń sọ yìí? A nílò arákùnrin nílò medical attention and láti because of his health. Torí pé kó tó lóde pé àwọn kìíní a máa develop another thing. Ṣé orí pot ló ti sún náà ni àbí orí igi àbílẹ̀ ńlẹ̀?
orí ayanran. Orí ayanran. Bẹ́ẹ̀ sà. Ó ní ayanran. Bó ló ti rí ayanran? Ayanran tó wà níbẹ̀ tó wà lọ́dọ̀ mi níbẹ̀. Ok, àwọn kíní irin tó wà níbẹ̀ yẹn. Ó wá dáná sí i. Ìwọ náà ló dáná fún rẹ. Ibo ló ti rí ìṣáná? Ìṣáná tí mo rà lọ́dọ̀ mi. Ok, ó ra ìṣáná. Ìyá lórúkọ Jésù. Àánú á parí iṣẹ́ ayé ẹ. Àmín. Yóò ti yé. Àwọn oúnjẹ yẹn, àwọn oúnjẹ tí ó lè affect ẹ yẹn, àwọn iṣu orí iṣu yẹn náà nǹkan kí ló fi wọ́n ṣe? Àwọn máa ń fún jẹ ni. Ok. Láyé ibi tí mo lè Orí iṣu yẹn ń kọ́ ibo ló wà? títún. Ṣé o sún jẹ ni? Ìyá lórúkọ Jésù, àánú máa dìde fún ayé ẹ. Ṣé rí arákùnrin yìí, kéèsì ẹ bí ọ̀rọ̀ kéèsì Muyideen ni. Ṣùgbọ́n kéèsì ti tiẹ̀ ibi tó ti yàtọ̀ sí Muyideen ni pé òun ẹ̀mí Ọlọ́run wà lára ẹ̀. Ṣùgbọ́n ogun tí ayé sọ wípé wọ́n fẹ́ jẹ́ kógo yẹn sọ̀rọ̀, òun láyé fi lé. Masali kaoribaya kasaidaya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ò ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa sádàlí kaba. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlí kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó já dànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ, bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27
+234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. sínú igbó. Ṣùgbọ́n gbogbo ọkàn tó ń wò mí, gbogbo ẹ̀yin tó ń fi ìfẹ́ hàn, tó dẹ̀ ń fi ìfẹ́ ṣiṣẹ́ pẹ̀lú arákùnrin, ẹ wò ó sìn, ẹ rí i pé òun gan inú ẹ̀ dùn, ẹ rí i pé ó rẹ́rìn-ín. Gbogbo ìwọ tó ń wò mí yẹn, lórúkọ Jésù, Ọlọ́run máa fún ọ ní ayọ̀. David, mo fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn kan tí Ọlọ́run ń lò láti ṣe sọ́pọ́ọ̀tì fún ẹ. 1,000 naira tí mo fún ẹ lánàá ńkọ́? Ó ti tán. Èló ni 1,000? Yóò ti yé. So ìdí nìyẹn tí mo ṣe wà ń bí léni báyìí. Ó ti yé. Ẹ jọ̀ọ́ gbogbo ọkàn tó ń wò wá láti ṣe àṣepé lórí arákùnrin, ohun tá a nílò, Olúwa ní bí mo ṣe ń gbàdúrà yẹn. Ó ti yé. Gbogbo ẹ̀yin tí a ti ràn lọ́wọ́, ẹ dìde fún ìrànlọ́wọ́ ẹlòmíì. Mo dẹ̀ béèrè ìwọ tó fẹ́ ṣèrànlọ́wọ́ ní àná, iye tí a rí, gbogbo èyí tó ránṣẹ́ mi lọ́wọ́, mo dìídì dedicate program yẹn lánàá fún ẹ pẹ̀lú omi. Gbogbo ohun tó rí yẹn, ẹ̀wọ̀n kí wọ́n sọ fún mi pé èmi gan nílò ìrànlọ́wọ́ fún iṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n gbogbo 1,000, 4,000, that is 16,000 naira. Kò ná owó ọkọ̀. Mo dẹ̀ fún 1,000 lọ́wọ́ ara tèmi, that's 17,000. Ọṣẹ ìwẹ̀, gbogbo toothpaste, ọṣẹ ìwẹ̀ ńkọ́? Ọṣẹ ìwẹ̀ gbogbo let's say 1,000, that is close to 19,000. Ó ti yé. Then transportation up and down close to 20,000. Àwa má bọ̀ ń bì, má dúró síbì. Network yẹn kò dáa. Ẹ wò ó sìn, mo fẹ́ fún àwọn kan, ẹ wo owó tó wà lọ́wọ́. Èló lélẹ̀? 100 naira. You are welcome, ma. Yes, sir. Èló ni já lo bíbí? Ó dà pé ibi ní network yẹn, má padà bọ̀ ń bí. Náà káyé owó yìí kó sọ iye tó jẹ́ fún mi. Èló ló pé? Ẹ wo iye owó ìbáyìí, bí iye yẹn dẹ̀ ṣe jẹ́ náà ló sọ yẹn. Ó yá. Ó yá gbà. Mo ti yọ àwọn díẹ̀ kúrò ńbẹ̀. Èló ló kù? Ṣé rí pé mo wá báyìí? Ohun tí mo fẹ́ fààyọ ńbẹ̀ ni pé ṣé ti rí pé ó mọ iye owó. Nǹkan ẹyọ kan tó kàn ṣẹlẹ̀ òun ni wípé kò rí olùrànlọ́wọ́. Àìrí olùrànlọ́wọ́ òun ló jẹ́ kó di ẹni tí ó ń wà ní ìta, tí ayé wá fi ń fi iṣẹ́ ibi. Ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀mí òkùnkùn, ibi tó bá ti rí pé ó rọrùn àbí tó tutù, Bíbélì sọ wípé òun á lọ síbẹ̀. Gbogbo ọkàn tó ń wò mí, mo kàn fẹ́ wá gbàdúrà fún yín láàárọ̀ ẹ̀ ládẹ̀ tún ti fún arákùnrin ní ìrànlọ́wọ́ tí Ọlọ́run tún fún wa lórí ọ̀fẹ́ láti ṣe fún oúnjẹ òòjọ́. Then
ká dẹ̀ sọ ohun tí ó kù. Mo ń gbìyànjú àti wo mẹ́sẹ̀gì ni o. So ẹ jọ̀ọ́ ní ìṣẹ́jú méjì torí pé inú oòrùn ni mo wà ń bí iṣẹ́ tí Ọlọ́run dẹ̀ gbélé wa lọ́wọ́ náà nìyẹn. Ní ìṣẹ́jú méjì David, mo fẹ́ kó fẹnu ara ẹ sọ nǹkan tó fẹ́ káwọn èèyàn ṣe fún ẹ. Sọ sókè báyìí, fẹnu ara ẹ sọ. Ọlọ́run ti lo iṣẹ́ ìránṣẹ́ yìí fún ẹ láti ṣiṣẹ́ ìràpadà. Ọlọ́run ti mú ẹ kúrò ní ojú àná táyé fi ń wò ẹ́, gbogbo ojú táwọn èèyàn fi ń wò tẹ́tẹ́lẹ̀ sìn. Nígbà tí wọ́n ti rí pé a ti ń ba wọlé à ń ba jáde, wọ́n dẹ̀ ti rí wa. By the grace of God, nísìn báyìí à ń dúró láti lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Mo ti pa àwọn ọlọ́pàá yẹn lánàá, so a mú lọ síbẹ̀. But aṣọ tó wọ̀ ẹ́ báyìí sìn, ṣé o ti wẹ̀ lénìí? Kò tí ì wẹ̀, kò síbi tó ti máa wẹ̀, kò sẹ́ni tó máa gbà. Ẹ rí àwọn èèyàn kan máa ń fi ṣiṣẹ́, ṣé o ti yé? Wọ́n á kàn fi ṣiṣẹ́. Irú ibi tí mo ti rí láàárọ̀ ẹ̀, ó ń kó gọ́tà ilé ibì kan ni. Ó dẹ̀ ṣe bó ti parí iṣẹ́ yẹn. Èló náà fún ẹ? 500. Wọ́n fún ẹ 500, ó ń dà. Ṣé ti rí? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé rí pé Ọlọ́run gan fún ara ẹ̀ náà ó dẹ̀ ti ń gbaṣẹ́ ayé ẹ̀ ṣe. Ṣùgbọ́n irú iṣẹ́ tó ń ṣe tó bá rí ìrànlọ́wọ́, ẹni tó máa jẹ́ èèyàn gidi tí a bá lè rí ìrànlọ́wọ́. Ohun méjì ni ìrànlọ́wọ́ tá a nílò fún David báyìí. Ẹ rí i pé gbogbo ohun tó ń ṣe yẹn ó lè jẹ́ pé as a result of gbogbo àwọn nǹkan tó ti jẹ sára, gbogbo àwọn nǹkan tó ti mú sára, kò sí nígbà tí àwọn ìrìn àjò yẹn ò ní máa affect àgọ́ ara. By the grace of God, bí Ọlọ́run ṣe ń ràn án lọ́wọ́ díẹ̀díẹ̀ tá à ń ṣe ohun tá à ń ṣe, ẹ wò ó sìn, kò yẹ kó dìgbà tẹ́yẹ pé ìgbà tó ṣe oko tán sìn 500 naira. Àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tó bá ti rà á tún fẹ́ wá nǹkan míì ṣe. Then along the line, ó lè má ṣe gbogbo àlá máa rí àwọn àǹfààní yẹn. So David, sọ kí ló fẹ́ káwọn èèyàn ṣe fún ẹ. Gbogbo àwọn tí Ọlọ́run ń lò, tí àwa ń gbàdúrà fún, tí Ọlọ́run ń lò wá fún, mo mọ̀ pé àwọn ènìyàn Ọlọ́run, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti Mùsùlùmí àti gbogbo ènìyàn ní gbogbo wa, àwa ò gbé ẹ̀sìn àbí ẹlẹ́yàmẹ̀yà dání. A gbé ìrànlọ́wọ́ ọmọ ènìyàn dání, èyí tí ń ṣe ìfẹ́ àti ìmúpadàbọ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀. David lẹ́ ń wò yìí. You are watching David all over the world. This is one Christianity where we walk in saving of souls and the unity of the body of Christ. And what we hold on, we are not talking about denomination, doctrine, or tribe. We are holding on to service to humanity, love, and transforming our nation, Nigeria, and to the all nation. The mandate God has given to us is to preach the gospel of salvation. Jesus never come to just a place alone. Jesus came to save all the world, irrespective of whom you are. That is the reason that we are more concerned about the work of salvation of souls, saving of souls. And that's the reason you can see us with this man. We never knew him. I saw him living in the bush, and by the grace of God, God have used us to get him clothing. For past 7 years, we have been the one to give him a little refreshing. Yesterday, she took her bait. I have all the videos on my page. We gave her the bait. She washed her mouth. She looked fine. Tebari, she's smelling nice. Gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí, ohun tí Ọlọ́run ń pè wá fún nìyẹn. Kì í ṣe wípé ká lọ bá rí sí máa fa sọ pé having big building or edifice. Ṣé rí gbogbo owó èyí tá a fi ń ṣe building tẹ́ pé ilé tá a máa fi làbí ẹ jẹ́ ká fi tún ènìyàn ṣe. Tí ènìyàn bá gba àtúnṣe, ẹ rí i pé orílẹ̀-èdè yìí máa gba àtúnṣe. Ẹ wo arákùnrin yìí David, ẹ wò ó sìn, ẹ rí i pé ẹ jẹ́ ká rí ìrànlọ́wọ́ tó lágbára. Ẹ rí i pé àwọn ẹ mọ̀ pé ó léèyàn. Ẹ rí i pé àwọn ẹbí àtàrà ẹ̀ máa wá wá. Torí pa ti ń ṣe àwọn ìwádìí àti ìwádìí, even nínú ìwádìí wa gan, a rí ìwádìí kan tó fi hàn wípé lára àwọn tó jẹ́ èèyàn ẹ̀ pásítọ̀ wà ń bẹ̀. Ṣùgbọ́n ohun táwa ń sọ ni pé iṣẹ́ yìí Ọlọ́run gbélé wa lọ́wọ́ láti tún ayé ṣe. David, I want you to use your mouth. Kí lóhun tó fẹ́ kí àwọn èèyàn ṣe? Àwa báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí, ohun tí àwa ń gbìyànjú àti ṣe fún àkọ́kọ́ ni láti gẹ̀ẹ́tì ilé. Inú wa ò dùn, ọmọnìkejì wa rèé. Bíbélì sọ pé ẹnikẹ́ni tí ó bá nípa láti ràn lọ́wọ́, òun náà lọ́mọnìkejì wa. Nobody will be happy to see his or her child
living or staying in the bush. I know that most of you that are watching me, you will never pray that any of your bearing should stay or live in the bush. This man, it was born by a mother. This man is also a product of a family. But one way or the other, nobody is perfect. Nature transpired against him. Then he became rejected. He became left alone. Then he have to sort for means for his own living. Ó gbọ́dọ̀ wá bóun náà ṣe máa survive. Òun ló jẹ́ pé ìfẹ́, Olúwa sọ fún mi, ìfẹ́ jẹ́ kọ́kọ́rọ́ tó lágbára. Ìfẹ́ is a great device. Ìfẹ́ làwọn á fi hàn sí. David, ó mọ̀ mí rí? No, but ṣé o mọ̀ mí rí? Máa sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé o mọ̀ mí rí? Ṣé sọ̀rọ̀ sókè ṣé o rí mi rí? Rárá, nǹkan tó bá ti bẹ̀rẹ̀ ni, ohun tó bá ti rẹ̀ ní kọ́kọ́. Ṣé o mọ̀ mí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀? O rí mi rí? Mi ò mọ̀ rí, mi ò rí. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ fàyọ ńbẹ̀ ni wípé ìfẹ́, if every one of us can show love to all the needy in our environment, and you don't show love based on selfish interest. Láti join sin, you see that I've been giving analysis. Even this is time taking, this is stressful. Tẹ́ bá ṣàkíyèsí báyìí sí pé ẹ rí pé inú òòrùn ni mo wà. I'll be standing, ẹ rí pé òun sìn, ara ẹ̀ lè ti adapt mọ́, but I'm not adapted to all those stress. But because of Christianity, because of salvation of soul, I just have to pass through this. So I will still attend to calls. Hello? Hello, how are you? Ṣàlàáfíà ló wà. Bẹ́ẹ̀ sà. Ṣé o ní kó kí mi ni? Bẹ́ẹ̀. Okay, the Lord bless him. Ṣé o tiẹ̀ rí ìgbà tó tún pè sí ẹ máa wo Ọlọ́run, ṣe rí ẹni tó ń pè mí lára àwọn tí Ọlọ́run ń lò mí fún. Mary. Bẹ́ẹ̀ sà. Mo fẹ́ kó o sọ nǹkan kan, gbogbo àwọn ènìyàn ń gbọ́ ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ibo ló ti mọ̀ mí? Báwo ló ṣe mọ̀ mí? Nípa àìsàn tó ṣe mí ni mo ti mọ̀ yín sà. Nípa àìsàn tó ń ṣe ẹ́, ibo mo ti gbé ẹ? Bẹ́ẹ̀. Ibo mo ti gbé ẹ? Orí àtìtàn. Tuntun sọ, ibo mo ti gbé ẹ? Orí àtìtàn. Orí àtàn ni mo ti gbé ọmọ ẹ wò. Ṣé gbogbo ẹni tó ń gbọ́ ohun ẹ̀ báyìí ní gbogbo àgbáyé ẹ rí wípé Ọlọ́run ti ṣe. Mo ti ń bọ̀ wá sọ̀rọ̀ ẹ gan láìpẹ́ láì jìnnà. Èmi náà máa wá síbẹ̀ yẹn tó ti yé, á tù wá gbé ẹ wá síbi ìwà tú yóò ti yẹ. Ẹ wo arábìnrin ìbáyìí, àwọn tí Ọlọ́run lò mí fún nìyẹn, ẹ dẹ̀ wọ Ọlọ́run. Ṣé o sọ fún mi pé wàá pè mí tẹ́lẹ̀tẹ́lẹ̀? Kò sọ fún mi, ṣùgbọ́n Ọlọ́run tó fẹ́ jẹ́rìí ara ẹ̀ lára àwọn tọ́lọ́run ti lò á dára fún ẹ lórúkọ Jésù. Ó ti yẹ, èmi náà tún pè ẹ́ sórí ẹ àlàáfíà ni. Ó káre. Màá pè ẹ́ náà láìpẹ́ tó ti gbọ́. Okay. Màá send nọ́mbà yẹn, ọ máa sọ fún ẹ kọ́kọ́ pè ẹ́. Mo ti send nọ́mbà yẹn sí wọn, màá ní káwọn pè ẹ́. Kí n send ẹ̀ sí ẹ, tí máa pè fún ẹ, màá ní kó mobile kó kọ sílẹ̀. Ó káre, God bless you. Amen. So, hallelujah. Mo rò pé gbogbo ọkàn tó ń gbọ́ mi, ẹ ti rí pé iṣẹ́ ìránṣẹ́ títí wa kì í ṣe iṣẹ́ ìránṣẹ́ tó ní ẹ̀gbin nínú, kì í ṣe iṣẹ́ ìránṣẹ́ tó ní àmúlùmálà. Tẹ́ bá wo gbogbo táwa ń ṣe, ẹ rí pé ẹ̀mí mọ́ máa ń jẹ́rìí ara ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ náà lè má ti gbàgbọ́, ó lè rò pé plan work náà ṣì ni, tí ó ti yé. But mo gba Ọlọ́run gbọ́ pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run á jẹ́rìí ara rẹ̀. Mo tún fẹ́ ṣe ìrànlọ́wọ́ lánàá nígbà tí a ń ṣe program lọ. Nǹkan táwọn èèyàn tún send is just 2,000 naira. Yóò ti yé. So mo dẹ̀ tún fẹ́ fún David kóun náà tún fi kún owó tó wà lọ́wọ́ ẹ̀, so that kò ní ẹ̀ṣẹ̀ máa wojú nípa ọdẹ ọ̀fẹ́ Ọlọ́run á máa ràn wá lọ́wọ́, á máa ṣe díẹ̀ báyìí. Mo ti sọ pé woman tó wà ń ta yẹn ṣé ti yẹ, mo ti ní kán mú 1,000 naira kan sílẹ̀ fún ẹ, ṣé ti yẹ. Ohunkóhun tó bá fẹ́ gbà lọ́dọ̀ wọn ẹ̀ díẹ̀ kó máa gbà. So kí n tó máa lọ sọ nǹkan tí ó fẹ́ káwọn èèyàn ṣe fún ẹ, kí n tó gbàdúrà fáwọn èèyàn ká tó máa lọ. Óyá, kí ló fẹ́ káwọn èèyàn ṣe fún ẹ? Kí ni ìrànlọ́wọ́ tó nílò? Sọ̀rọ̀ sókè báyẹn. Lákọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ gbàdúrà fún gbogbo àwọn tó ń ràn mí lọ́wọ́. Ó káre. Ọlọ́run kó túbọ̀ máa bá mi ràn wọ́n lọ́wọ́. Àmín. Àmín. Mo nílò ìrànlọ́wọ́ gidi, ayé mi dẹ̀ nílò fún àdúrà. Ó káre. Máa gbàdúrà ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Hallelujah. So gbogbo kan tó ń wò mí, ẹ rí i pé gbogbo ohun tó ń sọ ẹ ti gbọ́, ẹ dẹ̀ ti mọ̀ pé
ohun tó kàn nílò the major thing èmi àti ẹnìkan sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀ ṣẹ́rí ohun tí ìránṣẹ́ nílò a kàn nílò ká monitor ẹ̀ tá a bá ti ń ṣèrànlọ́wọ́ yẹn pẹ̀lú monitoring àdúrà ló ti yé mo gba Ọlọ́run gbọ́ pé Ọlọ́run máa jẹ́rìí ara ẹ̀ fún gbogbo ọkàn tó ń wò mí láàárọ̀ ẹ̀ mo fẹ́ gbàdúrà fún yín lórúkọ Jésù gbogbo ọkàn tó ń wò mí tí ẹ dẹ̀ ń ṣe ìrànlọ́wọ́ fún arákùnrin yìí lórúkọ Jésù ìrànlọ́wọ́ á bẹ ayé yín wò gbà kàn mú yẹn dání ló ti yé so that nípa oore ọ̀fẹ́ Ọlọ́run kí ọ̀sẹ̀ tó parí ohun tó ṣe kókó jù ni pé a nílò ilé yẹn ni a fẹ́ ṣiṣẹ́ lé lórí ilé yẹn la nílò a ṣiṣẹ́ lé lórí so that ohun gbogbo tá a fẹ́ ṣe yẹn a lè ṣọ̀kan pọ̀ hallelujah by the grace of God I want to use this medium to pray for everyone, as many of you that are watching this broadcast and you are seeing this man. This is the man that people thought it is over for him. He has been afflicted with insanity. He has been afflicted with loneliness. He is living in the bush. But we need to relocate him. Àti ra aṣọ fún, a dẹ̀ tún nílò aṣọ tá a ṣe ra fún. Méjèèjì yẹn lẹ́rí tó wọ́pọ̀ yẹn. Ó dẹ̀ ní òun fẹ́ kó dọ̀tí. Ó dẹ̀ yí wa. Ẹ̀rí pé ṣòkòtò yìí gan báyìí. Ó ti ń dọ̀tí. Ṣòkòtò yìí nìkan báyìí ló ṣe máa wọ̀ báyìí. A nílò aṣọ sí. A nílò bàtà sí. Pàápàá jùlọ ilé tó máa gbé láti ra àwọn nǹkan. Okay, ó fẹ́ wẹ̀ nsìn kò tí ì wẹ̀ láàárọ̀ yìí. Kò tí ì fọnu. Kò dẹ̀ sí nǹkan tó máa kò síbi tó ti máa ṣe. Àwọn tí ó kàn ń gba iṣẹ́ fún yín kò sẹ́ni tó lè gbà sílé. Ní ọ̀dọ̀ tèmi dẹ̀rí mo ti ṣàlàyé. Arábìnrin tẹ́lẹ̀ tó pè mí yẹn mo gbà sílé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló cause. It almost even affect my marriage. Yes, so by experience ọmọ yìí sọ pé ohun tí à ń dojúkọ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. So by experience we have to use wisdom. Kò sí nǹkan tó cause ilé mi lẹ ti rí tí ó sì lọ wẹ̀ lánàá yẹn. Kò sí nǹkan tó cause pé kó máa gbé, but I cannot admit somebody like this. Ilé tá a wà yẹn náà ibẹ̀ náà láti rán fi ń ṣe school yẹn. So àwọn ọmọdé máa wà within our environment. So and it's not advisable, it's not educational wise láti gbé ẹni tó yẹ pé ó lè wà harmful fún àwọn ọmọdé. So we need to get him a good place. Òun náà lè wà ń bẹ̀. Àwa ò ní mind láti máa ṣe iṣẹ́ follow up and checking on him. Lórúkọ Jésù gbogbo ẹ̀yin tí Ọlọ́run máa lò láti ṣe ìrànlọ́wọ́ fárákùnrin ẹ ó rí ìrànlọ́wọ́ lórúkọ Jésù. Àwọn ọmọ yín á rí ìrànlọ́wọ́. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti kanlẹ̀kùn lórúkọ Jésù á ṣe fún yín. Gbogbo ọkàn tó ń wò mí níbikíbi tẹ́ ẹ ti ń wò mí lágbàáyé mo wí lórúkọ Jésù. Àánú Ọlọ́run máa dìde fún ayé yín. Lórúkọ Jésù iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run ń lò wá fún all churches and Christian body. I just want to use this medium to pray for the triumphant ministry, the new triumphant ministry, that the Lord will continue to lift you higher in the name of Jesus Christ. The new triumphant ministry, the blessing of the Lord will locate you in the name of Jesus Christ. That is our ministry. That is our mission. That is our home. Ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ títí wa. That's where I have been connected. I have been working as the minister of God, field workers, pastors, and gbogbo iṣẹ́ ìránṣẹ́ ní àsopọ̀ mọ́. We work with all the whole ministry. So iṣẹ́ ìránṣẹ́ tèmi gbé dání òun nìyẹn. Olúwa ní ìjọ ti jẹ́ Ọlọ́run kulẹ̀. So we need to look for means to make unity in the body of Christ. Ẹ rí i pé ìrànlọ́wọ́ tá a ṣe ń ṣe fún arákùnrin yìí kò tí ì tó ohun tó nílò. We need the support. Bó ṣe wá ń sìn ìdí tí mo fi àwọn owó yẹn dánwò tí mo fi wò láti mọ̀ bóyá ó mọ owó tí a bá lórí ọ̀fẹ́ láti wá ibi tá a ti lè rí ṣọ́ọ̀bù ṣí fún tó bá ń jókòó sí ṣọ́ọ̀bù ẹ̀ kò sẹ́ni tó máa ran níṣẹ́ iṣẹ́ ẹrú kiri tó bá dẹ̀ ti wà ní ṣọ́ọ̀bù ẹ̀ ó ti níyàwó ó ti lọ́mọ àwọn ọmọ ẹ̀ náà àtìyàwó ẹ̀ we just see how we can restore them. Mo mọ̀ pé tó bá ti wà ní ṣọ́ọ̀bù tó dẹ̀ ti wà okay ìyàwó máa padà àwọn ọmọ ẹ̀ náà Ọlọ́run á dẹ̀ máa ṣiṣẹ́ ìtọ́jú wọn. Irú ọmọ yẹn sì kò sí nǹkan tó kọ̀ sáwa láti gbà sí school. Ọmọ yẹn we give the child a scholarship. A máa fún ọmọ yẹn ní free scholarship. A máa lọ school ẹ̀ ń bẹ̀. Ìyàwó náà ohun tó lọ́nà bá mo dẹ̀ pé àwọn abiyamọ everyone in the world you rise up for that woman. So ẹ jọ̀ọ́ gbogbo kan tó ń wò mí ẹ bá mi share fídíò yẹn kó dé ibi tí àwọn tí wọ́n ti lè ran arákùnrin yìí lọ́wọ́. Even we need to boost this page
so that many more viewers or people can see this. As we pray for you, the grace of God will be abundant over everyone in the name of Jesus Christ. And the mercy of God will locate you all in the name of Jesus Christ. Ogoni follow on you, I'll still be coming live in the evening time. Ṣùgbọ́n iṣẹ́ ètò ọkọ̀ ṣe pàtàkì ní ìgbàlá ọkàn. Gbogbo ìwọ tó nílò àdúrà, ó nílò ìtọ́ni, ó nílò iṣẹ́ ìwòsàn. Ọ̀pọ̀lọpọ̀ tí ń pè mí pé bàbá ibo lọ́dọ̀ yín wà. Láìpẹ́ láì jìnnà, a ó sọ ibi tí ẹ ti máa pàdé wa. A fẹ́ gbìyànjú láti ní ibi gbọ̀ngàn àdúrà ńlá ni, so that everybody will be a partaker and a benefactor of divine blessing. I commit every one of you to the hand of God. The Lord be with you in the name of Jesus Christ. And the grace of God shall be abundant upon your life in Jesus' name. Hallelujah to the Lord. Please don't forget, this is one of our brother. This is one of our neighbors. This is one of the part of us. Ẹnikẹ́ni tí a bá ti nípa láti ṣèrànlọ́wọ́ fún, òun náà lẹ́nu kejì wa. Lórúkọ Jésù, àánú máa dé lórí ayé wa. The Lord bless you all. Until I come your way, see you in your solution environment. Your life receives solution, your business will receive solution, and your career will receive divine solution in the name of Jesus Christ. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run.